Ọ̀nà Kakanfò àwọn OPC mo kí yín ẹ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Oòduà. Bàbá yìí Àgbàlá Gabriel wá bá yín, Àgbàlá Gabriel wá interview yín, Àgbàlá Gabriel ẹni tó gbé akúnjẹ ni ẹ̀yin méjèèjì, akúnjẹ ni yín. Ẹ wá wí wórówóró lẹ́nu, ẹ wá ń sì wí lọ, òun wá níyín, ẹ wá ń sì wí. Adójú ti yan ọmọ Yorùbá níyín. Ẹ̀yin náà ẹ play fídíò yẹn padà, ẹni kí wọ́n ẹ jẹ́ kí kámẹ́rámà yín, torí gbogbo ibi tẹ́ ẹ bá lọ ẹ lè má dì dání, ẹni kó play fídíò yẹn fún yín kẹ́ ẹ gbọ́n tẹ́ ẹ fẹnu yín sọ ń bẹ̀. Ẹni kú ogun lọ́pàá Abíọ́lá àbí ẹ̀kọ́, ẹni kú ogun ẹ lóhùn lọ́pàá bàbá wa Akíntọ́lá àbí ẹ̀kọ́, bàbá wa Lísàbí ẹ lóhùn ikú ogun lọ́pàá, Balógun Ògúnmọ́lá ẹni kú ogun lọ́pàá. So ẹ̀yin ọ̀fẹ́ kú kí lẹ wá débi oyè nígbà tá bọ́ba kú fi ń ré ní dáadáa nílẹ̀ Yorùbá. Ọba kú, Abọ́bakú fẹ́ sá lọ, wọ́n mú Abọ́bakú ní airport, òun àtọ́bájọ kúnjọ náà. Ẹni ọba ti jẹ Abọ́bakú, gbogbo ayé tọ́ba bá jẹ láyé ìní ọ̀jẹ̀. Bọ́ba bá bóbìnrin sùn tání tọ́ba lóun náà fẹ́ bá sùn, ọba kò ní sọ pé kọ́ má bá sùn, tí bá ń fọba lọ́wọ́ rẹ̀ ló kù, yóò jẹ ayé ni. Àmọ́ nítorí tọ́ba bá fi lè kú báyìí wọ́n jọ kúnjọ náà ni. Wọ́n poison rẹ̀ yóò kú, wọn àti ọba ni wọ́n jọ wọ káàlẹ̀ sùn. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn tí wọ́n sì fẹ́ jẹ oyè Abọ́bakú yẹn, àwọn ó ti mọ̀ wípé bí ṣe ń lọ ní wọ́n lọ tẹ́rí sí. Èyí tó tẹ́rí sí tó fẹ́ sá lọ́njọ́ sí, ọwọ́ tẹ̀ ní airport àbí ọ̀tẹ̀. Bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò náà ṣe rí nù. Ẹ̀yin lẹ sọ́ di sẹ̀rímọ́nì. Táìtù yẹn ṣèké wà fún sẹ̀rímọ́nì. Gbogbo àwọn tó jáde ńgbà yẹn tó jẹ́ ńgbà yẹn, àwọn tó gbangba sùn lọ́yẹ ni. Tí wọ́n bá pè yín síbi ìkómọ báyìí ẹ ti débẹ̀. Kò sí irú olórin ọ̀hún, kódà kọ́ ọmọ olórin ọmọ jù báyìí lọ. Iba Gani ẹ wá ń fojú Yorùbá gbolẹ̀ káàkiri, ẹ wà máa jó lójú agbo, ẹ lẹ́ náwó wèrè. Owó tí wọ́n ní ẹ máa fáwọn OPC ara yín, àwọn ọmọ tó wà lẹ́yìn yín, iná lẹ́ ń ná fáwọn eléré nìna. Àwọn ọmọ tó wà lẹ́yìn yín sójú etí yín tí wọ́n bá bá yín jáde ni. Ẹ rí bí wọ́n ṣe máa ń rí lẹ́yìn yín ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní tìǹà. Ẹ wá fún wọn ní change tẹ́ bá wá fún wọn, àwọn lọ máa fi fa igbó. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà, owó gidi correct money ní federal government ń fún yín, correct money ní lọ́yọ́ state government ń fún yín, wọ́n á gbọ́dọ̀ má fún yín torí wọ́n ti mọ̀ pé anytime lè lè kú. Èmi ò lẹ́kùú o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí oyè tẹ́ jẹ́. Tí ẹ bá stop àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn against Sunday Igboho olóyè Adéyẹmọ yẹn, wàláhì tàláhì àjáde tán sí yín. Ikú tẹ̀yìn ọ̀fẹ́ kú yẹn, tẹ̀yìn ń sá fún àwa fẹ́ kú. Ẹ ti gbọ́, ẹ sọ fún gbogbo àwọn ọmọ yín, wọ́n mọ̀ mí dáadáa, kò sí ẹni kó lójú àwọn ọmọ yín ní gbogbo àwọn ibi tí mo lọ tí ọmọ mi ẹni wọ́n pa mí. Tí wọn náà bá ti wá pa mí, àbọ̀ bá ti ṣàbúrú fún mi, àfikún ọmọ lọ́mọ láyé ló kù. Bọ́ ọba ní ọmọ láyé dèdè ń tọ́ bá ṣe fún mi, ìníwọ́ náà gbà làárọ̀ ọmọdọ́mọ rẹ̀ gbà dé pàlẹ́ kọkànlá 11th generation rẹ̀ wọ́n gbà lórí òótọ́ ilẹ̀ Yorùbá táwa ń sọ yìí. Bẹ́ẹ̀ ti ń lọ òkú mọ̀ lẹ́ ń lọ bẹ́ẹ̀ dé, bẹ́ẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ dé lẹ́ ń lọ bí ìyàwó, bẹ́ẹ̀ ti ń lọ bí ìyàwó. Ẹ̀yin kan yẹn wọ́n wá máa bá nù lé. Ẹ wá forí àwọn ojú àwọn bàbá wa ẹ wá fi ń gbolẹ̀. Oyè dédé oyè kódà ẹ wúlò fún oyè tẹ́ jẹ. Ẹ sọ kalẹ̀ ń bẹ́ẹ̀ gbé gbogbo ẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀sẹ̀ mọ́. Adójútì ni Yorùbá ni yín. Ẹni santọ́ dáa jẹ. Ìjọba Tinubu a dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn kan lè máa wò pé ṣẹṣẹ wọn kọ́ ni tàbí tó ń dúpẹ́ lọ́wọ́ wọn ni. A máa dúpẹ́. Reason tí mo fi sọ pé a máa dúpẹ́ ni pé a ti jẹ yín àti jọkà àmọ́ yàtọ̀ náà méjì. Ṣé wọn pé kíní tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí ó ti ṣẹlẹ̀ náà rí nígbà táwọn chipok àbí náà ń pè àwọn ladies àwọn ọmọ skul tán kó ń gbà yín. Ṣé wọn pé àwọn yẹn wọ́n wà ń bẹ̀ títí táwọn yẹn fi dàgbà síbẹ̀ tán fi ń bímọ síbẹ̀ ni. So ìdí ọpẹ́ wa lọ́dọ̀ Tinubu nìyẹn kò ń ṣe pé torí pé gba àwọn ọmọ yẹn lẹ́nìkan la fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò jẹ́ kó dàbí ti àwọn tí chibok tá à ń sọ yìí. Ìdí tá a fi ń dúpẹ́ lọ́wọ́ olórí wa ọmọ Yorùbá àtàtà Tinubu. Tó bá jẹ́ Tinubu náà ló wà ń bẹ̀ ń gbà yín bí ó ṣe gbà wọ́n lẹ̀ náà lélẹ̀
so torí ìdí èyí bàbá wa Bọ́lá Ahmed Tinubu a dúpẹ́ lọ́wọ́ yín o a mọ̀ pé ẹ̀ ń ṣe létí ikún bàbá tó máa ń lísìn sọmọ gbọ́dọ̀ tó máa ń lísìn sọmọ ọmọ a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá bàbá mi bàbá dáadáa bàbá wa Jésù àtúpè yín lórúkọ o iṣẹ́ tẹ́ gbé dání ló jẹ́ ká lárúkọ mọ́ yín lórí o a dúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ẹ̀ ní kó sójú ogun o a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá army pátápátá ọ̀gá DSS pátápátá àti gbogbo àwọn tó ń yìn fọ́ọ̀fù nínú bí àwọn ọmọ bọ́lọ̀ ń ṣe kádàrá pa àwọn ọmọ yẹn wọ́n á bọ́ lọ́wọ́ ohun tí nínú àjàgà tí wọ́n wà gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ yín o ẹni ẹlẹ́ẹ̀kẹrin tí máa dúpẹ́ fún ni àwọn tí Igboho Oosa tán kó sòdì tán fi ń jẹ́ kí Sunday máa jẹ́ Sunday Igboho àwọn ẹgbẹ́ lóríṣiríṣi màá sì máa tẹnu mọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ everybody gbogbo wa pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run àánú ń bọ̀ lọ́wọ́ ń yú ẹnu tìtorí gbogbo tẹ̀yàn rí lórí social media the step back kódà ogun ojú ayé àtojú ogun ojú oorun àtogun ojú àlá àti gbogbo tó bá yín fínra àtogun orí Facebook tìtorí step back ẹ̀yin náà ẹ jẹ́ ká rí ìjẹ́ abiyamọ lára yín pé bó bá jọmọ tí yín náà gbé ṣe máa padà sẹ́yìn ni a dúpẹ́ lọ́wọ́ yín o àwọn òbí ọmọ náà ń dúpẹ́ lọ́wọ́ yín o àwa náà ń bá wọn torí àwa la jáde a sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn le bó ṣe le tó a sọ̀rọ̀ a sọ bó yẹ kó rí a ṣètọ̀tún a ṣètò sí àbábì kan jẹ́ ajẹ́ tí ó mọ tó ń sọ ajẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ yìí dáadáa ni ẹni tí ó kù díẹ̀ káàtó fún ajẹ́ kó jẹ́ pé kò jẹ́ kó rí báyìí so a dúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ yẹn lẹ́karùn-ún ó lọ sórí Igboho Oosa owó baba dami à ń lé bọ̀ lẹ́yìn òun tó wá ń lé ara wájú pẹ́sẹ̀ òun ò wẹ̀yìn iwájú yẹn làwọn táwọn ń lọ yẹn làwọn ń wò a dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ̀ ní kú sọ́nà bí èéfín tí àtúndé ráhùn tó tún lè tún máa sọ wípé kí lórí kan tó ń dúpẹ́ lọ́wọ́ gbòó sóun ló gbà wọ́n lẹ̀ ni àìmọ̀ nǹkan ló ń dẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ láàmú torí pé pẹ́sọ̀ ti Igboho gan-an okun tíjọba fi tètè ṣe ní tó yẹ kán ṣe ẹ má jà àparọ́ tanra wa ariwo Igboho okun tí ìjọba fi tètè ṣe ní tó yẹ kán ṣe fún díẹ̀ yìí níbi tí fídíò tí ó lọ nípa tàwọn tí wọ́n rescue ìyá àtọmọ tá a ṣe fídíò lórí ẹ̀ ń gbà yẹn tí ìjọba tí olóyè Sunday Igboho kún ìjọba lọ́wọ́ torí màá ṣe máa sọ ni kò gbàṣẹ́ lọ́wọ́ ìjọba kún ìjọba lọ́wọ́ láti lè jẹ́ kán gba àwọn ìyá àtọmọ yẹn lẹ̀ so lẹ́yìn kò ju bí wákàtí bíi mélòó kan lọ iléeṣẹ́ ọlọ́pàá gbé news jáde pé àwọn rescue ìyá àtọmọ inú mi dùn pẹ̀lú tí iléeṣẹ́ ọlọ́pàá sọ yẹn torí iléeṣẹ́ ọlọ́pàá gan mọ̀ pé àwọn kan wà tí wọn ò fẹ́ kí Igboho ṣàṣeyọrí iṣẹ́ yẹn èmi ìdẹ́fẹ́ ká máa gbé kudus fún Igboho ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá ni ọlọ́pàá náà lórí ni orí yẹn tí Ọlọ́run yóò gbé kudus fún Igboho òun ṣàwà èèyàn mo dẹ̀ mọ̀ pé bàbá Igboho náà ò expect kudus láti ọ̀dọ̀ ìmí àti ìwọ tó ń sọ̀rọ̀ yìí Ọlọ́run yóò san bàbá àtàwọn gbogbo ẹgbẹ́ Igboho tó wà lọ́dà bàbá Ọlọ́run yóò san wọ́n lẹ́san so àwọn tó ń gba allocation àti tó ń gba security kìíní fòtì yẹn àwọn ló yẹ ká máa gbé kudus yẹn pé a ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ gan ṣiṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ gómìnà wa engineer Olúṣèyí Mákindé pẹ̀lú gbogbo bọ́n ṣe fẹ́ da àwọn àárín wọn àti olóyè Sunday Igboho bàbá lo maturity Ṣèyí Mákindé ẹ̀ níjàbọ̀ o òkè ẹ̀yin náà padà di president lágbára Ọlọ́run lẹ́yìn ìjọba Tinubu lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn after 2031 ẹ̀yin náà padà débi tẹ́ ń lọ àtúmọ̀ orí yín dáadáa náà ni lágbára Ọlọ́run ẹ̀yin náà débẹ̀ ẹ̀ débẹ̀ lágbára torí ẹ lo maturity pẹ̀lú báwọn èèyàn ṣe gbógun pé olóyè Sunday Igboho tóun ló ń gba owó security vote ní tó yẹ kó ló ń gba wájú gbẹ̀yìn engineer wa abiyamọ dáadáa Ṣèyí Mákindé ò tiẹ̀ wo bẹ̀ gbogbo tó ń wo kí Ṣèyí Mákindé sọ jáde àwọn gbọ́dọ̀ sọ action tí wọ́n gbọ́n ṣe break action ilẹ̀ mímọ̀ pé wọ́n ṣèṣe ọmọ Yorùbá kódà kan sọ lórí tẹlifíṣàn pé ọ̀la o mọ̀ á lọ gbé ẹni báyìí wọ́n gbọ́dọ̀ sọ torí pé gómìnà tán jẹ kò ń ṣe gómìnà lórí Yorùbá nìkan wọ́n jẹ gómìnà lórí gbogbo ẹni tó bá ti ń gbé lágbègbè yẹn so gbogbo tó bá wọn sọ àwọn náà ń ṣiṣẹ́ tí wọ́n ní so adúpẹ́ lọ́wọ́ yín gọ́ọ̀nà ṣe ẹ mẹ́rin ní jẹ́ kí fídíò yìí gùn appreciation program video la fẹ́ pè appreciation video ẹ̀ẹ́dẹ̀tún náà gbó ìbò appreciation video la fi pè so adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ gbólé ayọ̀ Ọlọ́run àti ẹ̀ ní rírú ẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o tẹ́ ẹ̀ bá wá rírú ẹ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ tó kù náà mẹ́fẹ̀ẹ̀fà tó kù nílẹ̀ Yorùbá náà ò ní rírú ẹ̀ mọ́ o tá a bá wá rírú ẹ̀ mọ́ ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó kù Nàìjíríà lápapọ̀ à ní rírú ẹ̀ mọ́ o àwọn ò ní jí wa gbé o